fẹ́ kájọ gbádùn ara wa ni ṣùgbọ́n rán ni lónìí a máa gbádùn ara wa. Ẹ wo àjọ wà lórí ètò lọ́jọ́ tòní ni ẹ sọ fún àwọn èèyàn ẹ sọ fún wípé a ti wà lọ́jọ́ ti tòní. Ẹ bá sọ fún wa ẹ láti padà dé àwọn tó mọ̀nàmọ́ná àwọn tó ṣe mọ̀nàmọ́ná gbogbo ẹ̀ tẹ́ wù mí àní ṣe mọ̀nàmọ́ná mọ̀nàmọ́ná ò ní jẹ́ tiwa wàhálà ìdáwó ò ní jẹ́ tiwa àìsàn ò ní jẹ́ tiwa ẹ wọ́n gbé sókè lọ́hùn. Ìlera lọ́rọ̀ ẹ wá nǹkan fìdílé ètò tó jẹ́ tó lọ. Bẹ́ẹ̀ ló jù lọ o. Pẹ̀lú ọ̀rẹ́ yín ọmọ bàbí ọdún. Ọmọ bàbí ọdún fìdí lọ́dún ètò ìlera lọ́rọ̀ lórí Facebook page ìgbà ìwáṣẹ̀ àti YouTube. Adùn àṣà Yorùbá TV ẹ má mi ṣe ọmọ bàbí ọdún ìlera lọ́rọ̀ ogún iṣẹ́ ọpọlọ. Ètò kan tí gbogbo ayé fẹ́. Ẹ wo orí ìbẹ̀yẹ nìkan kọ́ ẹ máa wò wá lórí nígbà tí tẹlifíṣàn lórí 137 lórí StarTime channel 137 554 lórí StarTime kéde olóòlẹ̀ máa wò wá live láwà yìí gbogbo ẹ̀dá wò wá lórí Facebook page orí YouTube ẹ wo èrò pọ̀ ní agbára lónìí blessing wà bí pastor wà bí ọ̀gájọ wà bí Isaac náà wà bí ezed náà wà bí ẹ wo èrò pọ̀ ní agbára lọ́jọ́ ti tòní oríṣiríṣi àwọn èèyàn olówó àbí ṣùgbọ́n bàbá ní ká kí yín o bàbá Suleiman Egbeji Ogbomoso wọ́n bá wa sọ̀rọ̀ lánàá àwọn èèyàn wọ́n bo wẹ́stò wọ́n bo lawafin wọ́n bo àlùjọ gángan ẹkùn ọkọ̀ òkè wọ́n wá bo wìtìwìtì ẹ wo gbogbo ẹ̀yin tẹ́ wà lásùn adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yà ará Èkó adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yà ará Minna adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yà ará Port Harcourt adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yà ará Ìjẹ̀rù l'Ógbómọ̀ṣọ́ adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yà ará Kogi adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yà ará ẹ̀wọ̀ èrò pọ̀ mẹ́rin la fẹ́ dárúkọ bẹ́ẹ̀ làwọn tó wà Kútọ́nù àwọn tó wà ní Amẹ́ríkà àwọn tó wà ní US adúpẹ́ lọ́wọ́ yìí o àmọ́ lóore ẹ wò ó kọ́tẹ́ ń ṣe ní kẹ́ gbájúmọ́ gbogbo ẹ̀ tẹ́ wò wá ẹ máa tẹ fóònù yín ẹ máa share program yìí ẹ máa like ẹ máa sọ̀rọ̀ YouTube ẹ máa pe àwọn èèyàn wípé ẹ gbé sí nígbà tí wípé ẹ máa wo ètò tó ń lọ ẹ wò ó àwọn oríṣiríṣi àwọn èèyàn olówó àmì lọ́jọ́ ti tù òní ẹ wò ó èrò pọ̀ ẹ wá àkànbìdílé ètò tó jẹ́tò lọ ní ẹ wo ìlera lọ́rọ̀ àìsàn ò ní ṣe yín kò ní sí èmi náà kò ní sí wá tọmọtọmọ bí òkú ṣe ń jẹ́ ti ọ̀nà ẹ wo oríṣiríṣi àwọn èèyàn ló wà ní agbára lọ́jọ́ tó ní bá a ṣe sọ lẹ́ẹ̀kan náà. Ìlera lọ́rọ̀ ẹ wá nǹkan fìdílé ètò tó jẹ́ tó lọ. Pẹ̀lú ọ̀rẹ́ yín ọmọ bàbí ọdún fìdí ìbálòpọ̀ ètò ìlera lọ́rọ̀ lórí Facebook page. Ẹ wo ìlera lọ́rọ̀ ó dùn mí fún àwọn kan tí wọ́n pè mí tani ẹ dákun àwọn fẹ́ ra oògùn á sọ fún wọn wípé ibi tá ti lè rí náà ni pé ká lọ ọ́dà fún product tẹ́ ẹ bá fẹ́ àwọn tó wà wá ní kíá rẹ̀ wọ́n ní wọ́n ń pe àwọn wípé ẹ dákun owó tẹ́ ń ta oògùn yóò ti wọ́n ju wọn ní èrò nípa máa ta oògùn tó jẹ́ ológun ju ara ẹ lọ gbọ́ mi èèyàn wà láyé wọn èèyàn náwó téèyàn bá sí láyé mọ́ kò sí kankan tó a fẹ́ ná gbọ́ mi ọ wà láyé lọ ra mọ́tò lọ ra stébọ̀sì lọ ra ọmọ lọ kọ́lé téèyàn bá ti sí láyé mọ́ téèyàn bá ti wà ní kòtò ọ̀ọ́lera kankan ìlera rẹ̀ ló yẹ kó ṣe kí ni ló yẹ kó ju ẹ́ lógún ìyá kan pè mí láti Amẹ́ríkà wọ́n lè lọ lo oògùn wọ́n sọ ayé rẹ̀ fún wọ́n ní 5,000 ó ní ibo ni kí n ti rí mo wá sọ pé ní ìyá àti nílùú ọba lẹ́wà ẹ jẹ́ máa bọ̀ lé táwọn ò bá gbé yín ẹ̀ lé ná 5,000 sára yín ẹ̀ lé ná 10,000 sára yín níbi táwọn èèyàn ti ná 1 million 20 million ṣùgbọ́n gbogbo tó wò mí tó ń gbọ́ mi wàhálà tó máa dé bẹ́ẹ̀ tó fi máa rò kú 20 million tó fi máa sọ pé 20 million kò ní dé bọ̀ kò ní débọ̀ tọmọtọmọ kò ní débọ̀ tayátayá gbogbo ẹ̀yin tẹ́ wò wá tẹ́ ń ṣe àpúrógàmù yìí yóò dára fún yín o yóò dára fún yín yóò dára fún yín ẹ̀ ní fi àìsàn ẹ̀ ní fi lògbà gbogbo ṣe ń jẹ tọ́lọ ẹ̀ tẹ́ wà lórí nígbà tí
tẹlifíṣàn àṣà wa èdè wa ẹ má pín àwọn èèyàn ẹni kan pè sórí tv ẹni tó ní youtube ẹni tó ní instagram ẹni tó ní facebook page àdúpẹ́ lọ́wọ́ yín àmọ́ lóore o bàbá ní ká kí yín wọ́n ní ká ṣe yín pẹ̀lẹ́ fẹ́ẹ̀dẹ́ wù wá fún ìgbà àkọ́kọ́ ìlera lọ́rọ̀ ìlera ni ìlera ni. ìlera lọ́rọ̀ ẹ wá nǹkan fìdílé ètò tó jẹ́ tó lọ pẹ̀lú ọ̀rẹ́ yín ọmọọba Bíọ́dún fìdí látọkùn ètò ìlera lọ́rọ̀ lórí Facebook page Ìgbà Ìwáṣẹ̀ àti YouTube Adùn Àṣà Yorùbá TV ẹ má mí ṣe ọmọọba Bíọ́dún. a gbọ́dọ̀ mí sí ètò yìí ẹ lọ gbọ́ àwọn ètò àti ṣe sẹ́yìn ẹ lọ wo ọ̀rọ̀ tí bàbá sọ lánàá bàbá wa rán mi sí gbogbo ẹni tó fẹ́ ṣiṣẹ́ ẹlẹ́lẹ́dẹ̀ abẹ́yẹ̀tẹ̀ fẹ́ ṣe ìwé mẹ́ta ọ̀sẹ̀ ìwé mẹ́ta bàbá láwọn ti dín owó rẹ̀ wálẹ̀ wípé torí ní àná àwọn èèyàn pín àwọn pé àsáwọn èèyàn ní problem gbà pé ó dáa ẹ jẹ́ wá wẹ òṣì àti ìdààmú kẹwẹ́ dànù àbá ti ní kẹ́ ọ́dà fún ọ̀sẹ̀ yìí kò síbi kíbi tẹ́ ẹ wà tí ò ní dọ́dọ̀ yín kò síbi kíbi tẹ́ ẹ wà tí ò ní kàn yín lára ẹ gbọ́ mi 09020171999 ẹ kàn béèrè ẹni ẹ dákun ọ̀sẹ̀ olóru mẹ́ta mo lè fẹ́ rà ọ̀sẹ̀ ẹlẹ́dẹ̀ mo lè fẹ́ rà àìgbọ́ bàbá ti ṣàlàyé rẹ̀ dáadáa ẹ ọ̀dà fún náà yóò kàn yín lára bí òkú ṣe ń jẹ́ títọ́ lọ ibi tá a lọ lónìí kọ́nu ẹ wo àlùjọ gángan wàásù mo lè fẹ́ sọ ní ọjọ́ tí tòní. Dr. Suleiman ló ní kí gbogbo yọ. bẹ́ẹ̀ ni Dr. Suleiman wọ́n ní ká kí wọ́n ní ká ṣe ń pẹ̀lẹ́ wọ́n lè ṣe o wípé bẹ́ẹ̀ tí ẹ ṣe wu àwọn lánàá tẹ́ẹ̀dẹ̀ pín àwọn wọ́n ní ká dúpẹ́ fún yín bàbá Suleiman Egbeji wọ́n ti wà lẹ́nu iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tó ti ń dáhùn èèyàn náà tìkẹ́tìkẹ́tìkẹ́ táwọn èèyàn ti ń lọ sọ́dọ̀ wọn táwọn èèyàn ti ń ọ̀dà fún wọn bàbá wa ló ní ká kí yín dáadáa. wọ́n sì kí gbogbo yín lọ. àti jíṣẹ́ wọn Egbeji Ogbomoso ló ní kí gbogbo yín lọ. àwa ti jíṣẹ́ wọ́n sì wọn. kí gbogbo yín lọ kọ̀ọ̀kan. wọ́n sọ́ka sùn bẹ́ẹ̀ níta bẹ́ẹ̀ ló wà náà àwọn tòjòjòmọ́. bẹ́ẹ̀ ni jẹ̀díjẹ̀dí bẹ́ẹ̀ ni ara ríro Bẹ́ẹ̀ni. ẹ̀yìn lè ṣe déédéé Bẹ́ẹ̀ni. ọlọ́mọkùnrin bẹ́ẹ̀ ni fọlọ́mọbìnrin ẹ̀yìn dídùn bẹ́ẹ̀ ni. nígbàkúgbà kára wà bá ń kọ́fẹ́ o ọ́sọ́bàṣù ni ẹ lọ wá kára wá lè jí pépé. kúrúkúrú sí àjọ tí báyìí ẹ̀sẹ̀ wà sọ̀rọ̀ one stone capsule dàbídé aláyẹ̀bí òkè sẹ́gìrì làgìrì ọ̀làgìrì kàkàkà one stone capsule àgbáyé ilé tí a fi wí àdébò ṣe láti iléeṣẹ́ Sulaiman Nigeria Limited Dr. Suleiman Egbeji Ogbomoso ọ̀pọ̀ ilé àdébò lòdì capsule one stone capsule olùléeṣẹ́ wà ní Egbeji aláwòye company nílùú Ògbómọ̀ṣọ́ ó tún wà ní Asadam road 7 and 9 ESS complex ní àfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ yàdòwò lóúnjẹ nílùú Ìlọrin. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ wà nílọrin àti agbègbè rẹ̀ ó wà ní Asadam lẹ́gbẹ̀ẹ́ yàdòwò olóúnjẹ tó bá ti gbójú sókè ìwọ kan béèrè ọlẹ́rìí iléeṣẹ́ nígbàtí ọlẹ́rìí ní GSF film production wàá bá bíbẹ̀ ọ̀dẹ̀ parẹ́ ti rí gbádà wọn ìwọ kan béèrè wípé béèrè ọmọọba Abíọ́dún Kẹ́hìndé Philip wàá fi wò ó wàá dá ọ́fíìsì wọn wàá rí níbi bẹ̀ ẹ máa bá ní one step ẹ máa bá ní Fíolú ẹ máa bá ní Gàmbàrí lọ́dọ̀ wa Adesina pharmacy owó abẹ́ owó àlọ́gbọ̀n Ògbómọ̀ṣọ́ lọ́dọ̀ bàbá wa Suleiman Egbeji Ogbomoso tẹ́ ẹ bá dé Òṣogbo owó abẹ́ ó wà nídìí Ìṣẹ́ká lọ́ṣogbo kò síbikíbi tẹ́ẹ̀dẹ́ tí o lè ṣùgbọ́n kó fi wá lè rọ̀ yín lọ́rùn dáadáa kó lè rọ̀ yín lọ́rùn dáadáa ẹ ọ́dà fún ẹ lọ sórí WhatsApp yín ẹ tẹ 09020171999 ẹ wo ẹyẹ kàtí voice note pé ẹ lò ó mo fẹ́ ra one stone iṣẹ́ wo wá ní one stone sọ iṣẹ́ wo ló ń ṣe lára ẹ ti gbọ́ pé bàbá ti sọ àwọn ọ̀rọ̀ bàbá ti sọ̀rọ̀ lóríṣiríṣi lórí one stone wọ́n ti sọ sẹ́ńtò ń ṣe lára wípé one stone kò sí rúbà ẹ gbọ́ mi wọ́n ní kò sí rúbà wọ́n ní ọlọ́pàá ní one stone jẹ́ tí ẹ̀rẹ̀ ti gbà ọlọ́pàá àti DSS ó ní one stone jẹ́ wọ́n ní yóò bu ọ́ sóní yóò bu àìsàn yóò bu sóní yóò wá fún kábà para tó bá ti fún kábà báyìí yóò nalẹ̀ ní yóò ṣe kí ni ààrẹ ó wálẹ̀ ní abáwá Suleiman Egbeji akíyó alùlọ́gbọ̀ ẹnu pé ẹ ṣe gan ṣe ń rè ó one stone ní ń ní okó ẹyọ kan tó ń pa gbogbo àrùn gbọ́ mi bí òmòrú ẹ̀sẹ̀ tó lè máa ṣí ọ ọgbẹ́nu yọ ẹlẹ́nu ni àbára wa ru ẹ ẹlòmíà ni ara wa ru mi gbọ́ mi ń rèé CID ẹ̀ rèé CID
gbogbo àìsàn òrè bàbá wa ní àbíkájẹ tún ká yí orúkọ rẹ̀ padà ní ká sọ ní CID gbogbo àìsàn gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ rà á abẹ́fẹ́ pè wọ́n lẹ́fẹ́ béèrè 090-20-17-1999 090-20-17-1999 ibi tá ti máa ọ́dà fún náà nìyẹn pé tí ẹ ń wò wá ẹ ṣe àdúgbò ẹ wá gbọ́ capsule nìkan tó wà bí ẹ ká dọ̀wò àwọn ẹni ẹ̀ka ẹ̀dẹ̀ Abíọ́dún àmọ́ nǹkan tó wà nù rẹ̀ ń rèé capsule ni àdúgbò làwọn bá wá Suleiman Egbeji Ogbomoso bó ṣe pákéjì àwọn oògùn yìí ó ní bẹ́ẹ̀ ṣe máa lọ́gán tó ti wà ń bẹ̀ ó ní ó dára fún ọmọ kékeré ó dára fún àgbàlagbà ó dára fún oyún inú kò sí ìdílé tí ò yẹ kó mọ̀ ni one stone capsule ni kò sí ìdílé tí ò yẹ kó mọ̀ ni gbogbo malaria irú malaria wo ni àbórí malaria dàrú ni àbórí malaria ọ̀pẹ ni gbọ́dọ̀ àbí malaria ya wèrè ni èmi kọ́ bó sọ bẹ́ẹ̀ one stone ló sọ bẹ́ẹ̀ one stone ní àbí kò fẹ́ dá fún malaria nígbà ibi tí mo wà bàbá pe àwọn ọ̀fọ̀ kan fún wa lánàá àwọn àyájọ́ kan tó wà báwo tiẹ̀ ní mẹ́mórì sí gbogbo yẹn ṣùgbọ́n rèé gbọ́ mi irú àìsàn wo ló ń ṣe wọ irú ìdààmú òníwọ́ wà ẹlòmí sọ pé olóyè dàkú ojú mi máa sú ni màá máa wò bàdàn bí ẹ wú ọ̀yọ́ mọ́ ní ọ̀hà nǹkan sí ọ gbé wáṣọ gbé lura ó rè wáṣọ capsule ni ó ní ọ sí ìdí ẹ̀pá ìwà mú ìwà já báyìí ó ní ẹ dákun ẹ bá ń kọ́ ti kọ́ yẹn ó ní ta ló wà bẹ́ẹ̀ pé pákéjì ẹ̀ ní agbára bàbá wa lọ́mú kí dọ̀tí mọ́ wa wà bẹ́ẹ̀ fóòmù wà bẹ́ẹ̀ tó fi kọ́bà rẹ̀ ó ní fóòmù yẹn ni ẹ wá ṣe báyìí ẹ fi fóòmù yẹn lẹ̀ báyìí ẹ má fi síbi ìdọ̀tí o ẹ wá mú rè ẹ wá ṣe báyìí ẹ máa wo ó ní o capsule ló wà nù rẹ̀ ó ní ìwọ tó bá jí àgbàlagbà tí malaria ti mú gidi gan ń rè wàá mú mẹ́rin wàá dà sọ́wọ́ ó ní mo ti dà sọ́wọ́ yìí wàá fi fóòmù yẹn wàá fi sínú ẹ̀ padà ọ̀ọ́ni jábọ̀ ó ní wàá fi sí ó ní wàá délé padà kí atẹ́gùn kó mọ̀ fẹ́ sí ó ní àwa gbélé báyìí àwa omi tó bá wọ̀ á fi wá lò ó ṣùgbọ́n gbọ́ mi fún ìwọ ọkùnrin tó lè ṣe déédéé tí nǹkan ọkùnrin ẹ kéré àbí ìwọ obìnrin tára àti ẹkìtì ẹ tí o ṣe fúlúfúlú ó ní bàbá wa ló sọ fún mi bàbá wa nígbà á mú ẹ̀lújó gángan kò bá jẹ́ ọlọ́tí kò bá jẹ́ olómi pé wà jà ó ní wà jà tó bá ti wá jà ó ní o ẹ ti rí báyìí o. Ó nu ibi tá a bá ti ń tọ́jú aláìsàn láti gbọ́dọ̀ tọ́jú ara wa ó nu one stone nìyẹn èmi lò ó dẹ̀ ṣiṣẹ́ lára tèmi kámi lè mọ̀ ó ní mo lò yẹ gbọ́ mi kì í ṣe dandan ó ní kó fi àlùjọ gẹ́gẹ́ kó fi lò ó ṣùgbọ́n ìwọ tí ọmọkùnrin tára rẹ ò dá gbẹgbẹgbẹgbẹ ara tèmi dá pé torí ìyàwó mi dá mi mọ̀ ṣùgbọ́n ní máàcì tí mo tún fẹ́ gbá lónìí ọkùnrin tí ò bá lè gbá máàcì tí ò bá lè kì í ṣe fíìdì dáadáa ẹ wọ́n fíìdì tí Ṣèyí Mákindé ní ìlú Ọ̀yọ́ state ẹ wọ́n fíìdì tó kọ́ tó tú Adámọ̀sí gbàṣẹ irú fíìdì yẹn ni tó dá bí stadium Ìlọrin bí stadium Òṣogbo bí stadium Enugu bí ti US tí fíìdì yẹn tẹ́ irú ọkùnrin bẹ́ẹ̀ ló lè gbá bọ́ọ̀lù bẹ́ẹ̀ irú ẹ̀ làwa tá a lè gbá bọ́ọ̀lù ní síkíní tá a lè gbá bọ́ọ̀lù ní ibẹ̀ ó ní bàbá tó pé wọ́n tó máa pariwo láti pé omi ò á á ṣe program lójoojúmọ́ òkúta wa ń lò nìyẹn tó máa ń jẹ́ kí ọkàn wa kó ṣe kí ni kó balẹ̀ ìwọ tí ẹ̀rọ bá wá ń ro bó ṣe lò tó yẹ wàá rí ẹ máa wò mí o ẹ̀yẹ́ máa wò ẹ bí iṣẹ́ bó ṣe máa ṣe lára mi dáadáa láti pé ká tó parí ètò ogún máa bò mí màá máa làágùn ó ṣiṣẹ́ ni iṣẹ́ wa stò ó nìyẹn fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ rà aláwọ̀ ọmọlúùbà àmọ́rú ẹ̀sán tó lè máa ṣí ọ́ àwọn òmọ́rú ìdààmú tó lè wà àmọ́rú ẹ̀sán tó lè wà ń bò ní wọ́n wà tí wọ́n wà lọ́sibítù ni àbẹ́yẹ̀kẹ́sẹ̀ ẹ̀sẹ̀ ẹgbẹ̀rẹ̀ gbọ́ mi one stone mo ní kó order fún
ọ̀dà fún bàbá wa sọ pé lónìí o tó jẹ́ sátọ̀dé orí sátọ̀dé kí déètì òní náà ẹ̀rọ mi létí kí déètì òní náà oníkọ́ni orí ni 18 lónìí tó jẹ́ 18 gbogbo ọ̀tọ̀ bá ti ọ̀dà ọjà wa kìsẹ́ ìtẹ̀wà lamẹ́ríkà kìsẹ́ ìtẹ̀wà lóyìnbó ìtẹ̀wà nàìjíríà ọ̀fẹ́ la máa gbé dọ́dọ̀ yìí ọ̀fẹ́ ló máa kàn yín lára lẹ́yìn kẹsàn án pírọ́dọ̀tì yìí lónìí ni àwọn déètì òní o òní nìkan ni o bàbá olórí ká ṣe bẹ̀ ẹ gbọ́ mi ó náà o 2017 1999 ó náà o 2017 1999 ẹ lọ sórí WhatsApp UK lára lónìí gbogbo ṣe ń jẹ́ tó lọ ìwọ náà fẹ́ béèrè tẹ́sì béèrè ẹ jẹ́ ká gbọ́ tí béèrè bá ti wà bẹ́ẹ̀ yẹ ká mọ̀ irú ẹ̀sẹ̀ olóṣèlú ìwọ béèrè lórí one stone béèrè lórí one stone a máa dé ẹ lóhùn gbọ́ mi ògùn pọ̀ bíbí bàbá Suleiman Egbeji wọ́n ti sọ̀rọ̀ lánàá lórí àwọn product yìí wọ́n ti sọ̀rọ̀ kí ni bàbá Suleiman Egbeji wọ́n ní ká kí n dáadáa. Bàbá Suleiman ló ní kí gbogbo yín o ó sì kí gbogbo yín dọ̀kọ̀ọ̀kan. Egbeji Ogbomoso ló ní kí gbogbo yín o ó sì kí gbogbo yín dọ̀kọ̀ọ̀kan. Wọ́n sọ́ka sùn bẹ́ẹ̀ níta àwọn sòjòjò mọ́ jẹ̀díjẹ̀dí ara ríro lè ṣe déédéé ọlọ́mọkùnrin ẹ̀yìn dídùn nígbàkúgbà tára wà bá ń kọ́fẹ́ o ọ́sọ́bàṣù ni ẹ lọ́wọ́ kára wà lè jí pépé. kúlùkùlù sí àjò tí bá gbé sẹ́wọ̀n wọ̀ọ̀gọ̀ one stone capsule jàpẹ́fínẹ́ aláyàbí òkè ságiri làgiri ọ̀dàgiri kàkàkà one stone capsule àgbẹ̀rí ìnè tí a fi wí àtẹ̀gbòṣe láti iléeṣẹ́ Sulawok Nigeria Limited Dr. Suleiman Egbeji Ogbomoso sọ́kùn ewé àtẹ̀gbòpọ̀ lórí capsule one stone capsule olùléeṣẹ́ wà ní Egbeji aláwòye compound nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n tún wà ní Asadam road shop 7 and 9 PSN complex ní àfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ yàdòwò lóúnjẹ nílùú Ìlọrin tàbí kó máa pọ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 090 2017 1999 lẹ́ẹ̀kan sí 090 2017 1999 nọ́mbà yìí náà sì tún ní WhatsApp nọ́mbà wọn gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà ẹni ọ̀dà fún one stone capsule lórí nọ́mbà WhatsApp wọn yìí lọ́gán ni ó sì kàn yín lára one stone capsule òkò kan tí pa igba àrùn lẹ́sẹ̀kẹsẹ̀. bẹ́ẹ̀ ni òkú ẹyọ kan tó ń pa gbogbo àrùn tó wà lágọ̀ọ́ ara ẹ rí pé mo sọ bẹ́ẹ̀ ẹ wò ó kó tí pé ṣẹ́jú méjì ogun ti bò mí iṣẹ́ one stone nìyẹn ẹ rí pé bí mo ṣe gbẹlura ẹ gbọ́ bíbí tá a wà yìí èsì wà bẹ́ẹ̀ fáànù wà bẹ́ẹ̀ tó ń fẹ́ sí mi lálálálá ṣùgbọ́n still náà mo ń làágùn mo ti gbé ìkànnura one stone ti wà lágọ̀ọ́ ara mi ó ti ń bá gbogbo wàhálà ìdààmú ó ti ń bá wọn wò já ìjẹ ẹsẹ̀ ẹ gbọ́ mi ẹsẹ̀ kọ́jú pẹ̀lú tó ń ṣe ó nìyẹn gbogbo ẹni dá wò wá ẹ máa wò wá dáadáa ẹ máa láàkì péjì ẹ máa share ẹ máa subscribe sórí YouTube channel wa ẹ máa follow wa ní Instagram gbogbo ẹni ẹ wà lórí Nígbà Tí tẹlifíṣàn adúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé o ọmọọba Bíọ́dún Kẹ́hìndé mo kí yín pé ẹ ṣé kiri bàbá Suleiman Egbeji wọ́n ní ká kí yín dáadáa wọ́n ní ká ṣe é pẹ̀lẹ́ pé ẹ̀ ní fi àìsàn ẹ̀ rí mi lògbà ẹ mọ́ gbàgbé orí wa stone náà láwà yìí ogun ń bò mí orú ti ń mú mi ẹ dọ́gba kọjú fáàdù sí mi dáadáa èsì yóò fẹ́ rẹ̀ mí mọ́ wá so ti wà nínú àgọ́ ara mi ẹ wò wá so ti ń ṣiṣẹ́ ẹ dákun sáà ní máa lọlé báyìí torí orú ti ń mú mi ṣùgbọ́n àní lọlé torí ẹni tó ń hù wá kẹ́lẹ́ rí wa gbádùn dáadáa wá stone ní ó ní òkú ẹyọkan tó ń pa gbogbo àrùn sójà ní sójà gbogbo àrùn ó ní wá stone wọ́n bí gbogbo ẹni tẹ́ bá fẹ́ rà ẹ gbọ́ mi àti sọ fún yín ó ní o 2017 1999 òun la fi máa ọ́dà fún 2017 1999 ó ní o 2017 1999 ẹ má gbàgbé one stone sójà. Dr. Suleiman ló ní kí gbogbo yín o ó sì kí gbogbo yín dọ̀kọ̀ọ̀kan. Egbeji Ogbomoso ló ní kí gbogbo yín o ó sì kí gbogbo yín dọ̀kọ̀ọ̀kan. wọ́n sọ́ka sùn bẹ́ẹ̀ níta àwọn sòjòjò mọ́ jẹ̀díjẹ̀dí ara ríro lè ṣe déédéé ọlọ́mọkùnrin ẹ̀yìn dídùn nígbàkúgbà tára wà bá ń kọ́fẹ́ o ọ́sọ́bàṣù ni ẹ lọ́wọ́ kára wà lè jí pépé. kúlùkùlù sí àjò tí bá gbé sẹ́wọ̀n wọ̀ọ̀gọ̀. ẹ gbọ́ mi ká tó kù lórí one stone ta ló ní béèrè fún one stone sáré tó ní béèrè bẹ́ẹ̀
ṣé bẹ̀rẹ̀ wá bẹ́ẹ̀ ẹ bẹ̀rẹ̀ ẹ gbọ́ mi kò sí ẹ tí ò lè lo wáṣítò ọmọdé lè lo wáṣítò àgbàlagbà yẹn lo wáṣítò olóyún lè lo wáṣítò kò sí ẹni ẹ wá gbọ́ mi kì í ṣe bàtà ìsọ̀bà wa ṣe wá olóyè ká wà lò ó yẹ kí gbogbo ìdílé ó yẹ ká ṣe kí ni ó yẹ ká ní wáṣítò ó yẹ ká ní nílé ni ó yẹ ká máa lò láàárọ̀ gbọ́ mi wọ́n tó jẹ́ àgbàlagbà táìsàn ń dà láàmú tó ti jọba nínú ayé rẹ gbọ́ mi lo mẹ́rin láàárọ̀ mẹ́rin lọ́sàn-án mẹ́rin lálẹ́ nǹkan tó bá wú ọ̀ nǹkan tó bá wú ọ̀ nígbà sí kíni oníkọ́ fi lò ó àbí kọ́ fi àlùjọ gángan ẹkùn ọkọ̀ òkè kọ́ fi gbèrúra ẹ gbọ́ mi ẹni tẹ́ bá fẹ́ rà ó 90 20 17 1999 ó 90 20 17 1999 wọ́n tẹ́ fi máa ọ́dà fún nìyẹn ẹ̀yin ọ́dà fún tẹ́ bá ti ọ́dà fún ẹ wò ó ní agbára lọ́jọ́ títún. Làwọn fi àbá big store. Làwọn fi ògbó kan kí ẹjọ́ kí. Bẹ́ẹ̀ni òòrùn fínní ní iṣẹ́ làwọn fi àbá mi sọ̀ lágbo ara. Ó yọ ọ̀rá rẹ̀ fọ̀dọ̀ tí ara mọ̀ kànga. Ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí ìbàràdì tó ń ronú gorogo. Ìfúnpá gíga ibà táífọ̀ì. Ara ò jí gbẹgbẹ àbí òmòkun dáadáa. Ọkùnrin tí ò lè ṣe ṣe akọni. Obìnrin tí kò sọ èṣe ségesège. Làwọn fi àbá mi sọ̀ ní kóòlò. Nàdàkìlù ló ń tẹ̀ gbà. Ilé iṣẹ́ Súlámọ́. Bẹ́ẹ̀ ni NAFDAC gbogbo àwọn product ọgbọ àwọn òògùn wa tó wà bí kò sí ètí NAFDAC tí wọn ò jẹ lọ́tẹ̀ wípé ó kárẹ̀ owẹ̀ oyè kẹ̀kẹ́ ní gbogbo àwọn òògùn tó wà bí ẹgbẹ́ mi ò ní láwáfíì ọ̀gá àjò láwáfíì lélẹ́yìí ẹgbẹ́ mi ọ̀gá àjò láwáfíì lélẹ́yìí ọ̀gá mi ká máa ní ooru wẹ̀ ooru àkókò ikọ́ ẹ wò ó lágbára láwáfí lélẹ́yìn láwáfí tẹ́ bá fẹ́ lo ẹni òkú gbogbo òkú wa tẹ́ bá fẹ́ lo ẹ fẹ́ lo one stone ẹ fẹ́ lo ó ní ètò ẹ̀kọ́ máa lò ní tẹ́ bá ti gbé e lura ẹgbẹ́ mi sójà lélẹ́yìn ẹgbẹ́ yá sójà ò dá lára àìsàn ṣe kí ni gbogbo jẹ̀dí wọ́n ya wèrè gbogbo jẹ̀dí ti ṣòfò ẹ tó sọ bẹ́ẹ̀ ni ẹgbẹ́ e lura ẹ máa dá sí ẹ̀kọ́ tó gbóná ẹ máa dá sí ògì tó o bá rí ògì dá sí omi gbóná ìwọ sáko lò ó já méjì sí ìwọ tó bá lọ bí sẹ́ alẹ́ ni kò lò ó já sí tó bá ti já sí ìwọ wà ló kó wá lọ sùn kílẹ̀ tó mọ́ gbogbo jẹ̀dí akọ jẹ̀dí òfò jẹ̀dí òun àti eléyìí wọ́n jọ wá máa jà wọ́n jọ máa jà tó bá wá jà ńgbà tí làwọn fi bá wà nà tán ìwọ wà lọ dànù sí tọ́lẹ̀tì ó wà lọ ṣègbọ̀nsẹ̀ wọ́ọ́rọ́wọ́ wọ́n tílẹ̀ bá wa mọ́ àwa ló wọ́n á so ọwọ́ àfi sí ó ní owó àbí ẹ̀rá bẹ́ẹ̀ ni lórí náírà náà ni pé kẹ́ ọ́dà fún ní orí WhatsApp 090 20 17 19 99 090 20 17 99. Làwọn fi àbá big store. Làwọn fi ògbó kan kí ẹjọ́ kí. Bẹ́ẹ̀ni òòrùn fínní ní iṣẹ́ làwọn fi àbá mi sọ̀ lágbo ara. Ó yọ ọ̀rá rẹ̀ fọ̀dọ̀ tí ara mọ̀ kànga. Ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí ìbàràdì tó ń ronú gorogo. Ìfúnpá gíga ibà táífọ̀ì. Ara ò jí gbẹgbẹ àbí òmòkun dáadáa. Ọkùnrin tí ò lè ṣe ṣe akọni. Obìnrin tí kò sọ èṣe ségesège. Làwọn fi àbá mi sọ̀ ní kóòlò. Nàdàkìlù ló ń tẹ̀ gbà. Ilé iṣẹ́. Bẹ́ẹ̀ ni káwa tó kúrò lé láràárọ̀ làwa máa yọ̀ mu ẹgbọ́n mi èmi máa lo olómi bẹ́ẹ̀ni tẹ̀sí máa lò ó máa yí àwọn èèyàn lẹ́nu ni èmi á fi olómi máa fi lo ní pọ́dà máa fi méjèèjì máa fi gbára wọn ò bí jẹ̀díjẹ̀dí ó dáa wọn ò bí akọ̀jẹ̀dí wọn ò bí dáa lára àtàwọn àyí tó lá máa mú ẹlẹ́rìn dódòdò dáadáa tá a bá ti wá mú nǹkan tó dùn tán àwọn dáa òwe kí la fẹ́ ṣe àwọn àfi làwọn àfi olómi àtòní pàwùdà àwọn àfi wá gbà tá a bá ti fi wá gbà àwọn àìsàn gbèsè ní wọ́ọ́rọ́wọ́ arówó àtúwà gbogbo òkúta bá wá lò gbà yẹn gbọ́ mi yóò wá ṣe kí ni yóò wá máa ṣiṣẹ́ gbọ́ mi kì í sígbà tí jẹ̀dí bá mú ẹ àbí tẹ̀sẹ̀ bá mú ẹ àwọn ọmọ kéékèèké olómi wà fún wọn ẹ fún àwọn ọmọ yín mu àwọn ọmọ tá mu súwìtì tá mu kinní kan tá jẹjẹkújẹ tá ń lọ kinní kan tá ń lọ jẹjẹkújẹ ẹ wá gbọ́ láàárọ̀ nígbà táwọn wà kékeré
tí a bá ti jí àwọn ìyá wa wọ́n fi àgbo jẹ̀dí wọ́n fi rọ wá ṣùgbọ́n láyé ìsìn tọ́mọ bá jí kò ságbo jẹ̀dí súwìtì mídímèdè wọn làwọn òbí náà máa fún àwọn ọmọ mu ṣùgbọ́n bó ṣe wà ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ bá wà Suleiman Egbeji Ogbomoso láàárọ̀ tí ẹ bá ti jí ẹgbẹ́ ọmọ yín ọmọ kékeré ẹ fà mọ́ra ẹgbẹ́nu rẹ̀ sókè ẹ fi síbí méjì ẹ fi sí lẹ́nu ẹ̀yìn àgbàlagbà ẹ lọ síbí mẹ́rin ẹ fi lọ́wọ́ fi padà ẹ fi míìsì ẹ wò ó jẹ̀díjẹ̀dí ṣe kí ni jẹ̀díjẹ̀dí ti kànjẹ̀bọ̀ ó náà o 2017 1999 ó náà o 2017 1999 WhatsApp number tí bàbá wa Suleiman Egbeji tẹ́tí máa ọ́dà fún product ó nìyẹn ẹ láti gbọ́ gbogbo ọ̀rọ̀ tí bàbá ti sọ lórí àwọn ọ̀rọ̀ yìí àwọn òtún gbọ́dọ̀ máa àwí asẹ́mọ́ àgbọ́dọ̀ máa sọ̀rọ̀ mọ́ ó ní àbá ti sọ̀rọ̀ lánàá àwọn àgbà tó kí yín ni kẹ́mi lè mọ̀ ẹ gbọ́ mi. ọkùnrin tó lè gbàdé lé fẹ́ káàdì lójú iṣẹ́ kò lè gbági mọ́ lò dá. ẹ gbọ́ mi kì í sọkùnrin nìkan tí ò lè gbẹ́gi mọ́lù dáadáa bàbá wa sọ pé obìnrin tí ò lè gbá bọ́ọ̀lù lórí fídì wọ́n ní kí n sọ ọkùnrin nìkan ló ń gbá bọ́ọ̀lù lórí fídì wọ́n lákùnrin àtobìnrin ló lè lo àlùjọ gángan ọkùnrin tó lè gbàdé lé fẹ́ káàdì lójú iṣẹ́ kò lè gbági mọ́ lò dáadáa kò lè tàtẹ̀gbọ́lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ ìfọwọ́kùnrin kéré jọjọ rí ẹ lọ́wọ́ àlùjọ gángan ní solution sọ̀rọ̀ rẹ̀. ó kárí ọkọ mi ohun tí mo ṣe máa ń gbà tiẹ̀ nìyẹn. ó ti rí àwọn ọkùnrin tó yà kí lára tá a dá mọ̀ pé kárakára ní iṣẹ́ àlùjọ gángan náà alcoholic bitters lágọ̀ ara olómi ẹ̀ wá ọlọ́tí ẹ̀ náà wá méjèèjì ló ń ṣiṣẹ́ bí àríra. ẹgbẹ́ mi ọlọ́tí wà olómi wà méjèèjì wọ́n jọ máa ń òòrè àjà lágọ̀ ara ni kò sí ẹ tí ò lè lò ó wọn bàbá wa sọ pé obìnrin lè lu àlùjọ gángan òun náà lè lu gángan tọ́lọ́bìnrin lu àlùjọ ọkùnrin lu àlùjọ kì í sọkùnrin lọ́yẹ kó máa nìkan lọ́yẹ kó lò ó wá ní obìnrin lò ó ọkùnrin lò ó ẹ̀yẹ gbẹlura tó bá ti gbẹlura ẹ wá gbọ́ ìwọ ọkùnrin tí nǹkan ọmọkùnrin ẹ tó gbó kéré jọ jó orí ẹ lọ ìwọ tó lè tàtẹ̀kẹ́lẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ blessings ó ń gbọ́ mi tó ń gbọ́ gájò ṣe ń gbọ́ mi ẹ gbọ́ ìwọ ọkùnrin tó lè tàtẹ̀kẹ́lẹ̀ so ti gbọ́ cameraman kejì tó bá wọn tẹ bá gbàgbé orúkọ ẹni az gbọ́ ẹlú àlùjọ gángan ẹtẹ̀yàwó yín tẹ̀kùtẹ̀ ẹtọkọ yín tẹ̀kùtẹ̀ ń rèé àlùjọ gángan olómi àtọ́lọ́tì owó àbí ibi tá a bá ti ń ṣe òun náà láti jẹ ẹ ká tún já kan ká tún gbẹlúra àwọn tó wà lẹ́yìn kámẹ́rà àwọn tó wà lórí à sọkùnrin kan ní òdòdó ni ẹgbẹ́ mi mo ti ń làágùn mo ti lọ wá sóònù ẹ wò ó fún ìdẹ́wò wá ó rèé tẹ́ ẹ bá ti jádúrà ẹkùn o mo ti pò pọ̀ nù ó rèé ìwọ ọkùnrin tó lè ṣe déédéé tó lè tàtẹ̀kẹ́lẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n tó lè tàkẹ́lẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ó rèé wá sí ẹmú. Yéè máa jalè máa lágbára lórí fíìdì tí Ṣèyí Mákindé ti gómìnà ti Ọ̀yọ́ stéètì tó ẹsẹ̀ dágàlẹ̀ tó ẹsẹ̀ túnṣe fíìdì àná máa jẹ òní máa lágbára. Ẹ wo mi ò rántí orúkọ mi mọ́ kí tiẹ̀ lórúkọ mi ọmọ ọba Bíọ́dún Kẹ́hìndé Philip ìwọ́n tó bá pè ní bí Abíọ́dún màá sún ẹ sí kóòtù torí mo ti lọ kóòtù kò sí ẹnu orúkọ mi mọ́ Bíọ́dún mo lọ orúkọ mi ọmọọba Bíọ́dún Kẹ́hìndé Philip náà ní ọba lára mo kí kábíyèsí olúrẹ̀sì ọ̀fúrẹ̀sì mo kí ẹbí àwọn filọ́rí mo kí gbogbo ọba ilẹ̀ Yorùbá mo kí gbogbo ẹjẹ́ wọn lórí nígbàtí ẹjẹ́ wọn lórí Instagram ẹjẹ́ wọn bá káàkiri gbogbo àgbáyé ó nìyẹn o ẹ wò ó inú mi ti ń dà ó ti bá mi wọ̀ àjàkadì ẹ̀yin náà wo ikùn mi tó tóbi ikùn olóyún ń rèé ó ti ń lọlẹ̀ ọpẹ́lọpẹ́ lawọ́fín àti àlùjọ gángan ẹgbẹ́ àlùjọ gángan ní agbára fún wọn ọkùnrin tó lè ṣe dáadáa ẹgbẹ́ mi mo máa sọ ìwọ tó níyàwó tó lè tẹ̀yàwó ẹ̀ kọ́lẹ̀ dòdòdòdò
bàbá tí wàá sọ̀rọ̀ kan lánàá táwọn ò tiẹ̀ mọ̀ wọ́n lè kúrò méjì kan wà láàrin obìnrin wípé yẹ kí ọkùnrin wọ́n yẹ kó débi bẹ̀ pé kó tẹ̀ dòdòdòdòdò gbàtẹ́mi náà wá délé lánàá wọ́n gbà aya mi ń gbọ́ ṣé ìpùrọ̀ méjì kan tó wà bẹ́ẹ̀ lóòótọ́ ìyàwó mi ni àwọn òmò àbíjí bá tẹ̀sí ẹ̀ òwò ní àlùjọ gẹ́gẹ́ ń bo lọ́wọ́ mo bá gbé àlùjọ méjì mo bá gbé olúra àṣẹ lóòótọ́ ní àṣekúrọ̀ méjì wá bẹ́ẹ̀ ọgbẹ́lọ́gbẹ́ bàbá àṣẹ̀bọ́dẹ̀ Ẹ̀gbẹ́jì bí mo ṣe ń tẹ́ kanlẹ̀ ẹgbọ́ onímọ̀gbọ́ ríngítò ní ríngítò ń chẹ́ǹjì ẹgbọ́ ìwọ tó bá ti débi èkúrọ́ méjì òṣọkùnrin ẹgbẹ́ ọ̀gájò ṣé lóòótọ́ ni ṣé ròdòròdò méjì kan tó wà bẹ́ẹ̀ àbírọ́ az wọ́n láti níyàwó lé ṣé lóòótọ́ bílẹ̀sì ò lè mọ̀ kankan Julius ní ò lè mọ̀ kankan tó láwọn ò níyàwó lé ẹ̀yin tẹ́ bá ti mọ́rú rẹ̀ ẹ wò ó ẹgbẹ́ bẹ́ẹ̀ ká ṣe bẹ́ẹ̀ ẹ ká ṣe rí ọwọ́ 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 gbogbo ẹ̀yọ́ ọkùnrin tẹ́ wò mí ẹ ká tiẹ̀ jọ ṣe rí ọwọ́ ẹ ká wo ìyẹn mẹ́rin ó tiẹ̀ wà lórí òpó gan èèyàn mẹ́rin ló wà bẹ́ẹ̀ ó kéré gan ó kéré gan ó kéré gan ṣùgbọ́n ẹ ká ṣe báyìí ẹ̀yin tẹ́ bá ń tú ètò yìí tẹ́ bá ń tú wò ẹ gbọ́ ṣé lóòótọ́ lọkùnrin ló máa débi ròdòròdò méjì ìwọ tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ìwọ tẹ́sítì ẹ̀ sórí WhatsApp mi àjẹká wò lóòótọ́ ṣé ròdòròdò méjì so máa wọ abẹ́ adúpẹ́ o adúpẹ́ lọ́wọ́ bá Sulemani Egbeji Ogbomoso o adúpẹ́ lọ́wọ́ yìí àwọn ti fẹ́ máa lọ lọ́jọ́ ti tò nínú o ẹgbẹ́ mi wọ́n tó fẹ́ ra ògùn yìí ó ná o 20 17 19 99 ó ná o 20 17 19 99 ibi tẹ́ ti máa ọ̀dà fún àwọn product wa òun náà nìyẹn. ọkùnrin tó lè kádé lé fẹ́ káwádìí. Lùdá ló wà bẹ́ẹ̀. Lè ta tẹ̀gbọ́ntẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀. Ìkan ọkùnrin kéré jọjọ rí ẹ̀yọ̀ wò. Àlùjọ kankan ní solution sọ̀rọ̀ rẹ̀. Ó kárí ọkọ mi, ohun tí mo ṣe máa ń gbà tiẹ̀ nìyẹn. ó ti rí àwọn ọkùnrin tó yá kìlára tá a dá mọ̀ pé kárakára ní iṣẹ́ àlùjọ gángan náà alcoholic bitters lágọ̀ ara olómi ẹ̀ wá. Ẹ wo gbogbo àtúntò ọ̀la a tún máa pàdé rírọ̀lẹ́ láago 5 láìfù iná ní abẹ́kí gbogbo àwọn èèyàn kan kú onú àìsàn àìdúgbọ́lọ́gbọ̀ ẹ̀ tẹ́ ń fọ́lọ̀ wa lórí Instagram lórí YouTube lórí ìgbàwáṣẹ́ wa lórí péjì wa ẹ̀ tẹ́ wò wá live and direct lórí Nígbàtí tẹlifíṣàn ẹ ṣeun o a tún pàdé lọ́la bóko ṣe ń jẹ́ tọ́lọ́ ẹ̀yọ́ orí Facebook page a bá pàdé rọ̀lẹ́ òní ẹ̀yọ́ orí ti Nígbàtí a tún pàdé lálẹ́ a tún pàdé láàárọ̀ ọ̀la bí ògo ṣe ṣe kíní bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run orúkọ tèmi ò mọ̀ yípadà ọmọọba Bíọ́dún Kẹ́hìndé Philip mọ ní orúkọ ti tèmi adúpẹ́ lọ́wọ́ Gájò tó wà lórí Instagram adúpẹ́ lọ́wọ́ Blessing tó kàn nẹrúlẹ̀ tó kàn wò wá bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ ó ní adúpẹ́ lọ́wọ́ AZ tó wà nídìí kámẹ́rà tó yẹ kó máa wò wá lórí Nígbàtí adúpẹ́ ọ̀gá mi Táíwò Azam ẹ ṣé gan fúnra àǹfààní tẹ́fi wá tẹ́fi kalẹ̀ fún wa yìí adúpẹ́ lọ́wọ́ bàbá wa Sulemani Egbeji tó so nígbàwó ètò yìí tó dẹ̀ sponsor àwọn ètò yìí bàbá wa tó wá ní pé ká sọ fún yín o ẹ gbọ́ mi ẹ yẹ ká sọ dáadáa kó lè yí àwọn èèyàn. ọkùnrin tó lè kádé lé fẹ́ káwádìí dojú iṣẹ́ kò lè dági mọ́ lò dáadáa kò lè ta tẹ̀gbọ́ntẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀. Ìkan ọkùnrin kéré jọjọ rí ẹ̀ lọ́wọ́. Àlùjọ kankan ní solutions. ẹgbẹ́ mi bàbá Sulemani Egbeji wọ́n ní ká sọ fún gbogbo ọmọ Nàìjíríà wípé àwọn fẹ́ máa ran àwọn èèyàn lọ́wọ́ ìwọ tó kù díẹ̀ káàtó fún bóyá àti mọ́ lu ẹnu ó kù díẹ̀ fún ẹ bàbá aláwọ̀ fẹ́ máa ràn wọ́n lọ́wọ́ wípé àwọn ọdẹ kí àwọn èèyàn pé kí wọ́n sọ̀pọ̀tì àwọn ìwọ tó ń pọ̀ fẹ́ sọ̀pọ̀t bàbá Sulemani Egbeji Ogbomoso wọ́n fẹ́ pátánà pẹ̀lú wọn ìwọ tó pátánà pẹ̀lú wọn gbọ́ mi òsì onítọ̀ ọmọ aláfẹ́ máa fún àwọn èèyàn afẹ́ máa fún wọn lówó afẹ́ máa fún àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ afẹ́ máa ra oúnjẹ fún àwọn èèyàn lórí ètò yìí náà ni a máa gbé àwọn èèyàn wá àwọn tó ti làmì láká nínú iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ a kọ́ máa bẹ̀rẹ̀ látòrí olóògbé Máyọ̀wá ọmọ Òrìṣàtọ́lá ìyàwó wọn mẹ́tẹ̀ẹ̀ta a máa fún wọn ní nǹkan ìwọ tó wọ́n fẹ́ sọ̀pọ́tì bàbá fún àwọn nǹkan bí àwọn yìí àwọn márùn kan ti wà nílẹ̀ tí wọ́n ti tò kalẹ̀ tó àwọn láwọn máa fún
ní ẹ̀bùn a lè máa fi gbogbo ọmọ Nàìjíríà tá a bá ti ń fún wọn kó mọ̀ dàbí pé a kàn support àárín nǹkan tá a fi ṣe ìwọ tá a fẹ́ support bàbá wa Suleiman Egbeji Ogbomoso ìwọ kan sọ fún mi pé màá support o nọ́mbà yẹn náà ni wọ́n tó bá ní fẹ́ bá wa sọ lórí rẹ̀ ó ná ìhò 20 17 19 19 àwọn tá a fẹ́ support sọ bẹ́ẹ̀ iye báyìí máa fi support yìí o gbogbo yín lè máa wò ó nígbà tá a bá ń ṣe gbogbo ẹ̀yọ́ rí nígbà tí ó ná ìhò 20 17 19 99 ní ẹ pé o ẹ send message sórí WhatsApp ìwọ tó bá wá pè bí àwọn tó ní WhatsApp ọ̀nà fẹ́ ra product ìwọ nìkan lọ lè pè ṣùgbọ́n ọ̀tọ̀ ní WhatsApp tọ́lọ́ ń jogún WhatsApp fún tọ́lọ́ dẹ̀ jogún fóònù kìíní fún ẹ tọ́lọ́ ń jogún data fún ẹ ìwọ tí message wà lórí WhatsApp bọ́ ṣe ń ṣe yìí àìsàn wàhálà ìdààmú kò ní jẹ́ tiẹ̀ o gbọ́ mi téèyàn bá wà lálàáfíà mo lè yẹn ra mọ́tò téèyàn bá wà lálàáfíà mo lè yẹn kọ́lé téèyàn bá wà lálàáfíà mo lè yẹn jẹun téèyàn bá wà lálàáfíà mo lè yẹn jà gbọ́ mi téèyàn bá lálàáfíà téèyàn bá ti dòkú kò sí nǹkan tó lè ṣe mọ́ o ṣùgbọ́n kí àìsàn tó wo ara rẹ kò sí iye tó ọ̀nẹ́sà go ara rẹ ìwọ náà ara ẹ lọ náà fún o mọ́nà ó fẹ́ ní lẹ́ni náwó sórí ara rẹ kí ni gbọ́ngbà tí àìsàn bá wá sí ẹ ni wàá tó máa ń pẹ́ dákù ẹ fún mi ní one stone àìsàn sí ẹ àìsàn ò sí ẹ yẹ kí wọ́n gbọ́ àwọn èèyàn ẹ kí wọ́n ra product yìí ẹ kí wọ́n ra one stone ẹ kí wọ́n ra làwọn fíìmù olómi àtọ́ní powder ẹ ra pasi gbogbo nǹkan tó bá ń sí ẹ ẹ rà lójú gángan ẹ kún ọkọ̀ òkè kí ni bàtà àìsàn bá ń sí ẹ ni wàá ṣe wàá máa wàá ní máa gbà Kẹ́hìndé Abíọ́dún àìsàn máa ń ṣe bí o gbogbo ẹ̀ orí nígbà tí ẹ gbọ́ mi ẹ ti wo part 1 ẹ ti wo part 2 láìpẹ́ gbogbo ṣe ń jẹ́ títí ọlọ́ ẹ lè máa gbọ́ ọ̀rọ̀ láti ẹnu bàbá wa Suleiman Egbeji Ogbomoso ẹ gbọ́ mi o ẹ gbọ́ mi láti ìlú US ẹ̀rí òyìnbó tó mú one stone tó sọ iye àwọn tó ti dé one stone tó lè ti ṣiṣẹ́ fún láti bí last week èèyàn 30 tó fún gbà òun ní ọgbẹ́wọ́ èdè ọ̀hún ló fẹ́ èèyàn 30 ní wọ́ọ̀dù gbogbo àìsàn tó ń jẹ́ wàhálà gbogbo àìsàn máa bomú má sọ̀rọ̀ sí ìyàn jìnnà síra ẹni tó mú wọn lọ́hùn wọ́n sọ yìí ṣe kí ni oko ní fàṣẹ oko ní fàṣẹ gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ o tí wọ́n rà ní o wọ́n sọ yìí ni wọ́n rà o gbogbo àwọn tó wà lamẹ́ríkà tó wà ní US wọ́n sọ yìí ló need láti fi jẹ́ kí ó ṣèfù ẹ yẹ kí ó kó akọ kó fún ní fàṣẹ fún àwọn àìsàn tó wà ní àgọ́ ara ẹ ó náà yóò 20 17 19 99 ó náà yóò 20 17 19 99 orúkọ tèmi ò yí padà ọmọọba Bíọ́dún kí lè sọ bàtà ẹgbẹ́ mi ẹ mọ̀ gbọ́ mi mo fẹ́ wò ó bóyá ìgbàgbọ́ mi bóyá ó máa rọ̀ mọ́ àbí kò ní rọ̀ mọ́ ẹ wò ó àní mo fẹ́ change mọ́tò mi mo fẹ́ ra Sienna tuntun mo lè fẹ́ ra bàtà yẹn wù mí mo rí online ni mo wá gbàdúrà lónìí wípé ká tó padà wá lọ́sẹ̀ tó ń bọ̀ kó tó di ọ̀sẹ̀ tó ń bọ̀ mo nígbàgbọ́ ni o bàbá wa Suleiman Egbeji ló ní kí n sọ wípé màá rà á èmi náà wá nígbàgbọ́ wípé kó tó di ọ̀sẹ̀ tó ń bọ̀ wípé màá ra Sienna màá wá ra bàtà wọn màá wá sórí prógámù màá gbé mọ́tò yẹn náà wá sórí prógámù ó dẹ̀rù wípé kò lè gòkè ní ṣùgbọ́n gbogbo yín náà lẹ́ máa rí màá wò bóyá ìgbàgbọ́ mi bóyá ó rọ̀ mọ́ àbí kò rọ̀ mọ́ mo fẹ́ ra Sienna mo lè fẹ́ ra bàtà tuntun mo ti ra chéènì tí bára yẹn tán tó yẹ bá pèsè tí bára yẹn tán màá ní mo fẹ́ ra lẹ̀ mo fẹ́ kọ́lé ṣùgbọ́n mo ní ìdí mọ́tò tuntun mọ́tò mi yọ mí lẹ́nu MPV mi yọ mí lẹ́nu gidi gan mo fẹ́ ra mọ́tò tuntun mo fẹ́ ra mọ́tò jájá mo fẹ́ rà bàbá Suleiman Egbeji wọ́n làwọn máa rà fún mi ṣùgbọ́n mi gangan ní bàbá ẹ bọ́ ti rà fún mi gangan fẹ́ rà fún ara mi ẹ wo kò ní jù báyìí lọ mo kò fẹ́ jẹ́ kẹ́fílẹ̀ mọ̀ pé ìgbàgbọ́ wa ó ṣe kí ká ní ìgbàgbọ́ fún ara wa sí ọkàn ara wa ká dẹ̀ béèrè nǹkan tí a fẹ́ gbọ́ mi ìwọ tó ń wò mí ìwọ náà béèrè ọkàn béèrè rẹ̀ ìwọ béèrè rẹ̀ pé bí mo ṣe ń wo Kẹ́hìndé Abíọ́dún nìsín kó tó di ìgbà báyìí èmi náà fẹ́ kí ayé mi kó yí padà mi ò fẹ́ kí àìsàn kó ṣe mí mọ́ mo fẹ́ ra mọ́tò mo fẹ́ rí iṣẹ́ gidi ìwọ náà sọ ìgbàgbọ́ rẹ dá papọ̀ mọ́ ìgbàgbọ́ tẹ́mi náà ní dá papọ̀ mọ́ ìgbàgbọ́ tẹ́mi náà ní wá dá papọ̀ mọ́ Ọlọ́run má dá papọ̀ mọ́ èèyàn o ènìyàn lè promise èèyàn kó dẹ̀ ṣe kí ni kó mọ̀ musẹ́ ṣùgbọ́n Ọlọ́run nìkan
ló máa promise tí o dẹ́ ṣe kí ni tí o fail kò ní fail ra kò ní fail èmi gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́ àjọjọ ayọ̀ ìṣẹ́gun ni ní ọ̀sẹ̀ tó ń bọ̀ nígbà tí mọ́tò mi bá dé tí bàtà mi bá dé tásọ̀ mi bá dé tóò mi bá dé owó tiẹ̀ náà dé bẹ́ẹ̀ bá ṣe yọ̀ ìwọ náà máa yọ̀ wọ́n bá gbogbo wa wọ́n bá wa yọ̀ ayọ̀ ìdùnnú ìwọ tó lóyún sínú wà á bímọ láyọ̀ àtàláfíà ìwọ tá àìsàn ṣe gbọ́ mi wàhálà ò ní jẹ́ tiẹ̀ gbogbo àìsàn tó ń ṣe ọ́ òní ó ti kúrò làwọn wá sùn ọ̀dà fún you are blessed in the name of Jesus you are blessed in the name of Allah you are blessed ọ̀nà àwọn bàbá mi mo gbódi o mo jùdú o mo jùdú o. ẹ wo ó dìgbà kan ó dọjọ́ rẹ abẹ́rẹ́ kọ́ lọ pọ̀ abẹ́rẹ́ ká fi yọ̀ já ó dìgbà kan ó dọjọ́ rẹ èmi gẹ́gẹ́ náà ni àbíjọ́ gángan. ẹ̀sìn orí jẹ́ lè tàbí ilé pé bá ti dojú iṣẹ́ kò lè dági